ẹnikẹ́ni tó bá ní áńgẹ́lì kan tàbí màláíkà kan tàbí àǹjànú kan ó farahàn ó ní Jésù òkú wọn ò sìn níbi tí ó jíǹde, irọ́ lolúwa rẹ̀ pa. Irọ́ pátápátá gbà, irọ́ pátápátá gbà. Òtítọ́ tó dájú ni tí Sátánì fúnra ara ẹ̀ mọ̀, wọ́n mọ̀ lọ́rùn àpáàdì. Ọlọ́run bàbá mímọ́, ògo ni fún orúkọ rẹ o. Wá rán ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ ká ráàánú gbà. Sí àwọn àyànfẹ́ rẹ níyè, jẹ́ kí iṣẹ́ ìdáǹdè kó sí nínú àyà kọ̀ọ̀kan, gbogbo ògo kó jẹ́ tìwọ lọ, Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ìlọ́lá, ikú àti àjíǹde Jésù Kristi. Ìlọ́lá, ikú àti àjíǹde Jésù Kristi. Kọ́ríńtì kẹ́ni orí kẹẹ̀ẹ́dógún ní ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4. Ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 4. Nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́, bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé a sìnkú rẹ̀, àti pé ó jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ẹ jẹ́ á dá dúró mẹ́ kí Olúwa kó fi ìbùkún sí ọ̀rọ̀ rẹ̀ nínú àyà gbogbo wa lórúkọ Jésù Kristi. Ní ẹ̀ẹ̀kan sí, ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín wípé ọ̀rọ̀ ìyìn rere ìgbàlà, ọ̀rọ̀ ìyìn rere tí ìjọba Ọlọ́run òun lè à ń wàásù rẹ̀ fún yín. Mo ti sọ fún yín rí wípé àdàmọ̀dì ìyìn rere wà. Mo ti sọ fún yín rí wípé ẹ̀mí mìíràn wà tí kìí ṣe ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ti jẹ́ kó yé yín rí wípé Jésù míì wà tí kìí ṣe Kristi. Aláwọn Jésù ránunránun tí wọn kìí ṣe Kristi òtítọ́. Tí òye tí àwa sọ yìí ọba yé yín, Jésù Kristi tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ẹni tí a kọ fún wa wípé ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa ni. Ìrere tá a gbà nìyẹn. Jésù kú, a sìn, ó sì jíǹde. Tí ẹlòmíràn bá ń sọ nǹkan mìíràn nípa èyí, Olúwa rẹ̀ ń wàásù ìrere mìíràn ni. Ẹ dẹ̀ wá gbọ́ kí ni Olúwa sọ nípa àwọn tó ń wàásù ìrere mìíràn. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé Episteli Galatia orí 1. Ẹ jẹ́ mú láti ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 10. Galatia orí 1 ẹsẹ̀ 7. Ó ní èyí tí kìí ṣe òmíràn, bó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu, tí wọ́n sì ń fẹ́ yí ìrere Kristi padà. Àwọn àdàlù ìrere ti kún gbòòrò ayé kó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àwọn àpọ́stélì Kristi náà wọ́n kanjú oró sí àwọn ikọ̀ èṣù tí wọ́n múra kankan láti jẹ́ alákatakítí nínú ẹ̀sìn, láti máa fi ẹlòmíràn pé Jésù tí à ń sọ yìí. Ṣùgbọ́n bó bá ṣe àwa gangan ni ẹ gbọ́, tàbáńgẹ́lì kan ló tọ̀run wá ló bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tá a ti wàásù fún yín lọ, jẹ́ kí Olúwa rẹ̀ ó di ẹni ìfibú, yẹn ni pé ẹni ègún ni ẹni ìdálẹ̀ Olúwa ẹ̀. Ó ní bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tá a gbà lọ, jẹ́ kó dẹni ìfibú. Kí ni ìrere tá a gbà? Àní Jésù Kristi Ọlọ́run, ọ̀rọ̀ tó wà látètèkọ́ṣe, nípasẹ̀ tí a fi dá ohun gbogbo. Ó di ara, ó di èèyàn nínú Màríà, á bí. Ó gbé nínú ayé yìí,
ó sọ̀rọ̀ mímọ́, ó rìnrìn mímọ́, ó ṣiṣẹ́ mímọ́, ó gbégbé ayé mímọ́. Kò sẹ́ni tó dá lẹ́bi ẹ̀ṣẹ̀ rí, kò ṣàṣìṣe rí, kò dẹ́ṣẹ̀ rí, kò mọ̀ ẹ̀ṣẹ̀ kankan. A sì sọ di ẹ̀ṣẹ̀ fún wa, ó gba ẹ̀bi ẹ̀ṣẹ̀ wa, ó gba àgọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì kú lórí igi àgbélébù. A sì sìn, bẹ́ẹ̀ ni ó sì jíǹde. Pé bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìmìrere mìíràn fún yín ju èyí tẹ́yìn ti gbà lọ, jẹ́ kó dẹni ìfibú. Ǹjẹ́ nísinsìnyí ènìyàn lèmi wá ń yí lọ́kàn padà tàbí Ọlọ́run, tàbí ènìyàn lèmi fẹ́ láti wù? Nítorí pé bẹ́ẹ̀mi bá ń wé èèyàn, èmi ò ní lè ṣe ìránṣẹ́ Kristi. Ẹ̀yin àyànfẹ́, Kristi Jésù ó kú. Nínú ìwé ìhìnrere Lúùkù ní orí 23, ìhìnrere Lúùkù orí 23 ní ẹsẹ̀ 34, ìhìnrere Lúùkù ní orí 23 ẹsẹ̀ 34, ọba ògo wà lórí igi àgbélébù, wọ́n ti kàn mọ́gi. Ọ̀rọ̀ tá à ń bá yín sọ yìí, òtítọ́ tí ẹ lè wádìí ẹ̀ ni. Ẹ lọ sí ilẹ̀ Palestine, ẹ lọ sí ilẹ̀ Israeli, kẹ́ ẹ béèrè nípa Jésù. Wọ́n sọ fún pé Jésù kan wà. Jésù Kristi tí à ń sọ̀rọ̀ yìí, ẹni tí ẹ lè wádìí ẹ̀ ni. Ẹni tó dájú nínú ìtàn ni. Ẹni tó dájú tí wọ́n mọ̀ dájú lọ́run àpáàdì. Ẹni tí wọ́n mọ̀ dájú láyé ni Jésù Kristi. Ẹni tí a mọ̀ dájú ni Kristi ní ọ̀run, ní orí igi àgbélébù. Ni Jésù wípé, Bàbá, dáríjì wọ́n nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Wọ́n sì pín aṣọ rẹ̀ láàrin ara wọn, wọ́n dìbò rẹ̀. Ọlá wo ló wà nù ikú Kristi? Jésù, ikú Jésù ò ṣèèṣì, kì í sì ṣàkóbá, kì í sì ṣàgbákò, kì í sì pọ́kàgbákò kú. Kò ṣèèṣì, ń tá a ti parí láti ayébáyé ni. Káyé yóò tó níbẹ̀rẹ̀ ni a ti pa Kristi. Bẹ́ẹ̀ ni, ó ti wà nú àkọọ́lẹ̀ pé yóò kú. Bẹ́ẹ̀ ni, nígbà ó sì wà tí wọ́n wá mú Jésù, mo fẹ́ kẹ́ ẹ rí, kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run ni kò ṣeé mú. Wọ́n wá bá inú ọgbà Gẹ́símánì, ó ní ta lẹ̀ wá, wọ́n ní Jésù ni. Ó lóun rí, gbogbo wọn bá rí lulẹ̀. Ó ní tó bá jẹ́ pé mi lẹ̀ ń wá, ẹ ó yẹ dìde. Tí ó bá gbé wọn dìde, wọn à ní dìde. Wọ́n á lè dìde torí ṣíṣubú tí wọ́n ṣubú yẹn. Ọlọ́run ò ṣeé mú. Ọlọ́run ò ṣeé dé. Ọlọ́run ò ṣeé fi sátìmọ́lé. Ta ni ó mú? Ló wá ní ẹ dìde. Ta lẹ́lẹ́ wá? Ó lé mi. Ó ní Jésù ni. Ó ní èmèrè. Wọ́n tún wó lulẹ̀. Ni Jésù fi sọ pé, èmi mọ́lẹ̀ mi o, ẹnikẹ́ni ò gbà lọ́wọ́ mi, fúnra ara mi mo fi ẹ̀mí mi lélẹ̀. Ó wá tún gbé wọn dìde. Ohun tó bá jẹ́ èmi lẹ̀ ń wá, ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀yìn mi yọ máa lọ. Ó dẹ̀ fi ara ẹ̀ lé wọn lọ́wọ́. Nígbà ó fi ara ẹ̀ lé wọn lọ́wọ́, náà lè máa gbá lójú, wọ́n lè máa tutọ́ sí lára, wọ́n lè máa kàn lábùkù. Gbogbo nǹkan tá ń ṣe sí yẹn láti kọ sínú ìwé mímọ́ pé yóò ṣẹlẹ̀ sí. Kò ṣeéṣì. Bẹ́ẹ̀ ni, kò ṣeéṣì. Fúnra ara ẹ̀ ló fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ ní orí igi àgbélébù. Wọ́n á gba ẹ̀mí ẹ̀ náà lọ́wọ́ ẹ̀. Ó tún parí ọ̀rọ̀ ẹ̀, ó ní Bàbá, ní ọwọ́ rẹ̀ ni mo fi ẹ̀mí mi lé. Bẹ́ẹ̀ ni, ẹni tí ò dẹ́ṣẹ̀, tí ò mẹ̀ṣẹ̀, ó wá kú fèmí àti ẹ̀. Ntí ìwé mímọ́ sọ nìyẹn. Ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ó kú fún àṣìṣe wa. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ
pé torí pé síwájú ohun gbogbo mo fèyí tèmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́. Bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí kó ṣe sí. A ti sọ tẹ́lẹ̀ pé yóò rí bẹ́ẹ̀. Àti pé a sìnkú rẹ̀. Àti pé ó jíǹde ní ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Yáfò sí ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 23. Ǹjẹ́ nísinsìnyí Kristi ti jíǹde kúrò nínú òkú. Ó sì di àkọ́bí nínú àwọn tó sùn. Yẹn ni pé ẹnìkan tí kú pa tó jíǹde tí ò sì ní kú mọ́, tí ò sì kú mọ́, òun ni Jésù Kristi. Nítorí nígbà tí ó ṣe pé nípa èèyàn ni ikú ti wá, nípa èèyàn la jíǹde nínú òkú sì ti wá pẹ̀lú. Nítorí bí gbogbo èèyàn ti kú nínú Ádámù, bẹ́ẹ̀ ni a ó sì sọ gbogbo èèyàn di alààyè nínú Kristi. Ṣùgbọ́n olúkúlùkù èèyàn nípa tirẹ̀, Kristi àkọ́bí. Lẹ́yìn èyí, àwọn tí ń ṣe Kristi ní bíbọ̀ rẹ̀, Kristi ni àkọ́bí nínú òkú, yẹn ni ẹni àkọ́kọ́ tó jíǹde. Àwa yìí torí pé òun jíǹde, àwa náà yóò jíǹde. Àwa náà yóò jíǹde. Nítorí pé ó wá kú, torí pé ó wá jíǹde yìí, ni ló fi di ọlọ́lá jùlọ ní ìwé Kólósè orí 1. Kólósè orí 1 ẹsẹ̀ 18 tí mo kà lọ́jọ́ sí, jẹ́ àtúntún kà. Kólósè orí 1 ẹsẹ̀ 18, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé mímọ́ pé òun sì jẹ́ orí fún ara. Èyí ni níjọ, ẹni tí í ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kò ń lè ní ipò tó ga jùlọ. Àkọ́bí nínú àwọn òkú, yẹn ni pé ẹni àkọ́kọ́ tó kú tó jíǹde. Àwọn kan náà kú nínú Bíbélì tí wọ́n jíǹde, ṣùgbọ́n wọ́n tún padà kú. Àwọn kan wà nínú ìtàn ìjọ tó kú ni wọ́n tá àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn ọmọ Ọlọ́run sọ wọ́n dà láàyè. Gbogbo àwọn òkú tó jíǹde nípa ìwàásù ìhìnrere àti nípa iṣẹ́ ìránṣẹ́ àwọn àyànfẹ́, iṣẹ́ ìránṣẹ́ atáyéṣe, wọ́n tún padà kú. Ìwọ tó ń gbọ́ mi, tó bá jẹ́ pé o ti kú rí, tó jẹ́ pé agbára tí ń bẹ ní orúkọ Jésù ló jí ẹ dìde, wà á tún padà kú. Ẹnìkan tó kú tí ò ní kú mọ́ láéláé tó sì yẹ, ó ní Jésù Kristi. Bẹ́ẹ̀ ni àjíǹde tí ẹ̀yẹn ló sì ń sọ dájúdájú pé àwa náà ó jíǹde. Ẹ̀yin àyànfẹ́, èyí ni ìrere Jésù Kristi. Jésù Kristi ó wá sáyé, ó kú fún ẹ̀ṣẹ̀ wa, a sìn. Má gbà tí ẹlòmíín bá sọ fún ẹ gbọ́. Má gbà. Ẹnikẹ́ni tó bá ní áńgẹ́lì kan tàbí màláíkà kan kàbáǹjànú kan ó farahàn, ó ní Jésù ò kú, wọn ò sìn débi tí ó jíǹde, irọ́ lolúwa rẹ̀ pa. Irọ́ pátápátá gbà. Irọ́ pátápátá gbà ni. Òtítọ́ tó dájú ni tí Sátánì fúnra ara ẹ̀ mọ̀, wọ́n mọ̀ lọ́rùn àpáàdì. Òtítọ́ tó dájú ni ní orí èpè ìtawà yìí. Òtítọ́ tó dájú ni ní ọ̀run pé Jésù Kristi kú, ó sì jíǹde. Jẹ́ á parí ẹ̀ sí ohun tí ọba ògo fúnra ara ẹ̀ sọ nínú ìwé Ìfihàn ní orí 1 ní ẹsẹ̀ 18. Jẹ́ á gbọ́ nínú ìwé Ìfihàn orí 1 ẹsẹ̀ 18. Jésù ní èmi ni ẹni tó ń bẹ láàyè tí ó sì ti kú. Jòhánù ò nílò ohun tí Jésù ń sọ, ìtorí tiwa ni Jésù fi ń sọ. Torí pé Jésù sọ fún un pé kọ̀wé, mo ní nǹkan tí mo fẹ́ kó kọ, kọ̀wé. Òun ló sọ fún un, kọ̀wé ẹ̀. Ọ̀rọ̀ àjíǹde náà ni wọ́n ń ṣe àwọn ọmọ ẹ̀yìn léṣe lé lórí. Ọ̀rọ̀ àjíǹde pé Jésù kú, Jésù jíǹde, òun náà là ń ṣe níbi ní sáwọn ọmọ ẹ̀yìn Kristi sí. Ọ̀rọ̀ àjíǹde yìí náà ló gbé Jòhánù di ẹni erékùṣù Pátímò. Ó ní kọ̀wé, torí èmi àti ẹni Jésù fi ń sọ̀rọ̀ pé mo kú. Sì kíyèsí, èmi sì ń bẹ láàyè sí títí láì. Àmín.
mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ipò yá gbàdúrà. Bàbá mímọ́, ògo ní forúkọ rẹ o. Gbogbo àwọn tó ń gbọ́rọ̀ yìí, ẹ̀mí mímọ́ fòye ẹ̀ṣẹ̀ yé wọn, fi òye Kristi yé wọn, ká ìmọ́lẹ̀ Kristi sínú ọkàn wọn, wọ́n wá sí ipò ìtẹríba àti kan sápásánṣẹ́ fún Jésù Kristi, kí wọ́n gbà á ní Olúwa, kí wọ́n gbà á pé lóòótọ́ ni ọba ògo kú, lóòótọ́ ló lásín, lóòótọ́ ló sì jíǹde tó sì gòkèrè ọ. Ó fúnra ara ẹ̀ ní lóòótọ́ mo ti kú rí, ṣùgbọ́n mo wà láàyè, mi ò sì ní kú mọ́ láéláé, mo wá ní kọ́kọ́rọ́ ikú àti pòkú lọ́wọ́. Káwọn èèyàn wọ̀nyí wọ́n bá di ẹni tí wọ́n ráre nínú iná àìnípẹ̀kun. Mo gba aládùúrà, ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ rẹ o. Agbára ọ̀gá ògo kó gba gbogbo yín là. Àtèmi àtẹ̀yin ká dìjọba ọ̀run, bẹ́ẹ̀ ni kó rí. Jésù Kristi Olúwa wa. Àmín.